Mo kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a kú àyájọ́ òmìnira ti orílẹ̀-èdè wa. Ó ti jẹ́ pé lọ́dún 1960 tí wọ́n kọrin òmìnira ti délẹ̀ yìí o, òmìnira ti délẹ̀ yìí o. Àwọn ọmọ ọba tó wá bẹ̀ wá wò àwa ò tí ì gbé gbà wọn àti ìbí wa. Ọ̀nà wa sì ti gan. Àwọn àdéhùn tí àwọn tó gba òmìnira àti àwọn tí ó fún wa àti àwọn tí ó ń wá fún wọn. Àmọ́ àdéhùn tó wà láàrin. Ṣùgbọ́n àmọ́ yàtọ̀ láàrin tí èèyàn bá ń ṣẹ́rú àti tí èèyàn bá ti kú olóko ẹrú. Àmọ́ yàtọ̀ láàrin tí èèyàn bá jẹ́ ìwọ̀fà àti tó wà lóko ìwọ̀fà. Nígbà àtúmọ̀ yàtọ̀ láàrin ẹrú àti ìwọ̀fà. Ó ṣeé ṣe kí ẹrú kú sóko ẹrú. Òun ló súnmọ́ jù torí pé àrà gbé lẹ́rú. Ṣùgbọ́n ìwọ̀fà tábára ìwọ̀fà àǹfààní máa ń wà tí ẹni tí ó fi sọfà tó bá ti sanwó tó yá lọ́wọ́ olówó tán ìwọ̀fà lè padà lọ sí ilé ibi tó ti wá. Àti ẹrú àti ìwọ̀fà tí èèyàn bá wà ní ipò bẹ́ẹ̀ ó wà ní ipò ẹni tí ò lè san tó wù tí ó sì lè ṣe tó wù kò lè jẹ tó wù kò lè sùn gbà tó wù bẹ́ẹ̀ ló lè jí gbà tó wù. Tí wọ́n bá wá fi òmìnira lórú ẹni bẹ́ẹ̀ wípé yóò kú olóko ẹrú yóò bọ́ sí ipò òmìnira inú rẹ̀ ó dùn yóò máa kọ lórí tí àwọn bàbá wa tí wọ́n kọ lọ́dún 1960. Ṣùgbọ́n lẹ́yìn tá a kọrin yẹn tán àwa tí à ń bí kó tó di pé àwọn tẹ̀ ń bí gbà náà bí àwa ṣé nǹkan ṣe dàrú ni àbí ó dàrú nígbà tí wà yìí tí ó dá la gbé ní tí ò dá lé lórí ni àbí ìpìlẹ̀ gan ni ò dá àbí àwa tí a wá dé lẹ́yìn yìí ní àwa bá gbogbo ẹ̀ jẹ́ àbáwọn tá a bá gan ni wọn ò láníyàn rẹ̀ fún àti àwọn àtàwà tá à ń bọ̀. Ókè tó bá tiẹ̀ wá dàbí kó ti rújú bẹ́ẹ̀ káwa tó dé nígbà tá a dé kí ni pàtàwà náà kó tí àwọn tí ń bọ̀ náà fi béèrè gbogbo béèrè tí mi náà béèrè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ béèrè tí mò ń béèrè ni mi ò láǹfààní láti lè dáhùn. Ṣùgbọ́n èyí tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwa dé yìí àwa náà máa láǹfààní láti dá àwọn tí ń bọ̀ lóhùn. Oriyomi Hamzat lórúkọ mi. Ìbàdàn ni mo mọ̀ kí n tó mọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo mọ̀ kí n tó mọ̀ ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ni mo mọ̀ kí n tó mọ̀ Nàìjíríà. A ní kí ra wa kó àjọ̀dún. Tí mo bá sì ní kí n kà sẹ́yìn láti bí 20 ọdún sẹ́yìn àbí kí n tiẹ̀ kékú kí n sọ pé láti bí ọdún 10 sẹ́yìn inú ti di pé èkú káká làwọn olórí wa fi ń ṣe àjọ̀dún òmìnira nítorí pé bí òmìnira wa bá dé báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ní October 1st 19 gbogbo ọdọọdún wọ́n máa ń sọ wípé àwọn ò lè ṣe láláriwo nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀. Ìyẹn náà lọ́wọ́ àrántí àjọ̀dún àyájọ́ òṣèlú Awarawa èyí tá à ń ṣe lónìí. Èyí tá à ń ṣe kì í ṣe òmìnira èyí tá à ń ṣe ní àyájọ́ òṣèlú Awarawa. Ṣé ẹ rántí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan náà ló jẹ́ kó jẹ́ pé June 12 òun là ń ṣe àyájọ́ náà èyí kúkú ṣe June 12 tẹ́lẹ̀. Ṣùgbọ́n èyí tá a wá ń ṣe lónìí kì í ṣe òmìnira àyájọ́ òṣèlú Awarawa ibo lòṣèlú Awarawa wà ṣé kò tó ẹ̀kọ́ wà ló wà kì í ṣe àwọn tó ṣèjọba nìkan láàbì. Oriyomi Hamzat ààyè ibi tí wọ́n ti ọlá ń ṣèjọba bó ṣe kéré mọ́ yẹn ṣé wọ́n náà ń ṣe ẹ̀tọ́ ṣé wọ́n náà ń tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni àbó òun bà á jẹ́ ipa tó yẹ kí iléeṣẹ́ rẹ kó láwùjọ sóńkó ipa ìlọsíwájú ló mú bá àwùjọ ni àbí ipa ìfàsẹ́yìn. Èmi ti bíra mi láàárọ̀ yìí mo sì ṣàyẹ̀wò ẹ̀ dáadáa kó tó di pé mo wá síta láti wá sọ̀rọ̀ nípa òṣèlú Awarawa. Ìṣèjọba ilẹ̀ Yorùbá ń bí àwa kọ́ la ní irú democracy tí wọ́n gbé wá yìí ṣùgbọ́n democracy tí wọ́n gbé wá yìí ó dàbí pé ó bá àwọn ìlànà ìṣèjọba àwọn ìlú kan mu ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ó bá ìṣèjọba àwọn ibì kan mu. Ó dà ìpínlẹ̀ Ìbàdàn ó fara mọ́ democracy díẹ̀ ó kàn jẹ́ pé àwọn nǹkan kan tí ò sí níbẹ̀ tó wọnú ara wọn. Ayá democracy wa àgbẹ̀ wá sọ́dọ̀ wa inú wa ń dùn àpò sókè nígbà táwọn ológun lọ kí ní dùn wá nípa àwọn ológun oníjọba kan pa tó ń lo degree oníjọba kan pa tí ò lo constitution oníjọba kan pa tí ò bọ̀wọ̀ fófin oníjọba kan pa tí ò lo house of representatives oníjọba kan pa tí ò lo house of senate oníjọba kan pa tí ò lo state house of assembly débi pé yóò tẹ̀lé councillor ní local government oníjọba kan pa tí ò bọ̀wọ̀ fún ìjọmọnìyàn àwọn ọmọ orílẹ̀-èdè oníjọba kan pa tó kàn lè mú àwọn kan kó pa wọ́n tí ọ̀sẹ́ni tí ò mú wọn sí oníjọba afagídíjan nípa oníjọba military láti sọ pé ìjọba military tó bá dáa jù ìjọba olóṣèlú tó burú jù ó sì dáa jù ìjọba ológun tó bá dáa jù lọ. Kódà àwọn ilé ìbátan náà sọ pé aberration àbẹ̀rẹ̀ ọ̀fọ̀gbọ̀ wa nínú láíláí. Ṣùgbọ́n láti wá ṣe tàwọn tó wọ kákí nínú àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú tó jẹ́ pé ojú ta fi ń gbóyán kọ́ la fi ń gbọ́bẹ̀
nígbà tí wọ́n bá gba ìbò lọ́wọ́ aráàlú ọmọlúwàbí wọn tí wọ́n bá débẹ̀ tán wọ́n á sọra wọn di kan ní ẹ̀yẹ èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́. Mo ń fi àkókò yìí sọ fún wa wípé ọkàn wa gbọgbẹ́, kò tẹ́ wa lọ́rùn, bẹ́ẹ̀ ni kò dùn mọ́ wa ipò tí nǹkan wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo àwọn tó ń ṣèjọba èèyàn bíi wa ni wọ́n, kò yé sì ṣe èèyàn burúkú, wọn kó pa tiwọn níwọ̀n bí wọ́n ṣe rò pé àwọn lè ṣe mọ̀. Ṣùgbọ́n ọgbọ́n yàbí ọ̀nà ẹnìkan kì í sì gbọ́n tán. Ẹ jẹ́ ká mú láti national level. Ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n ń dìjàgùdù láti di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, èmi wà nú ẹni tó sọ ń gbà yẹn pé orílẹ̀‐èdè ti bàjẹ́ púpọ̀, nǹkan ti bàjẹ́ púpọ̀, torí pé the more you look the less you see. Nǹkan tá a rí kéré síṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè. Àwọn kan tó sá sí kọ́lọ́fín tó farasin ó pọ̀ gan, kódà àwọn kan kọjá agbára ààrẹ orílẹ̀‐èdè nítorí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ alágbára ní orílẹ̀‐èdè, àfi kí ààrẹ kó máa kọ orí wọn tí bá ti kọkà wọn kó máa fi wébò ní ó fi ìjọba ṣe. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ alájẹ dàsáyà, alájẹ jápo ara, tí wọ́n ya oníjẹkújẹ ẹ̀dá, wọn kì í rọgbọ fún irú ààrẹ bẹ́ẹ̀ láti kọlù. Wọ́n sì máa ń hùwà kò kàn mí ìwà ọ̀bàlújẹ́ wọn lọ, ọ̀bàyéjẹ́. Kí wá rọrùn fáàrẹ láti kọlù irú wọn torí pé wọ́n máa ń ní kọ́kọ́rọ́ tí wọn ò fi ní jẹ́ kó orílẹ̀-èdè ó ṣe é ṣe fáàrẹ bá ààrẹ bá kọlù wọn. Ọ̀kan nínú wọn ni àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ epo wa lórílẹ̀-èdè yìí. Àwọn kan ti kóra wọn síbẹ̀, elite náà pera wọn, wọ́n mọ̀ bí wọ́n ṣe ń jówó wa, wọ́n lè wọ sọkán mọ́ tónítóní, wọ́n lè gba mọ́ṣáláṣí lọ lọ́jọ́ Friday kí irun wákàtí márùn-ún ọmọ yìí jẹ. Ó lè dáhùn ọkọ̀ dé chọ́ọ̀chì, kódà àwọn ò tún sọra wọn ti ránṣẹ́ nínú chọ́ọ̀chì, bọ́n ṣe lówó tó wọ́n lè ṣe ọ̀ṣà, kò sí tí wọ́n lè ṣe, wọ́n lè máa gbá bọ́kiri chọ́ọ̀chì láti gbowó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé bí wọ́n ṣe mọ́ tónítóní yẹn dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn gbóná nínú ni wọ́n ti bá yí jẹ gan. Àwọn náà ń jẹ́ pé wáta, àwọn náà dọ̀ọ́ bọ ọ̀rọ̀ orílẹ̀-èdè wa, wọ́n sì máa ṣe bí ọmọlúwàbí láwùjọ, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọmọlúwàbí kan. Tá a bá kó jẹ tán bẹ́ẹ̀ wọ́n lè wá sí òṣèlú, kò sí tó àlè ṣe, wọ́n dẹ̀ ní má dupò òṣèlú rárá, kán jẹ́ non-state actors, wọ́n yẹ pé lẹ́yìn aago wọn ò ti máa náwó àwárà lò. Ẹ wá gbọ́ òfin kì í sábà múrú wọn, ó sún wa níbi tá a dé yìí. Ẹja tẹ̀síwájú. Ṣé bẹ́ẹ̀ kan ló kó tírílíọ̀nù tó pọ̀ jẹun? Gbogbo ìgbà tó wà ń bẹ àgbọ̀ kó lọ gbà tọ́jú nílùú Èkó rí. Ònìkan òyìn jẹ yọ̀ọ̀sáré lọ yọ̀ọ̀sáré dé. Ṣùgbọ́n ìgbà tó di pé wọ́n ń pè é kó wá sọ bó ṣe náwó wa, ó lọ jókòó sílùú òyìnbó. Ó ní ara àwọn ọ̀yá kò lè wá nítorí pé a ti ṣèṣirò owó yẹn yóò nira díẹ̀. Mélòó wà nírú wọn? Ààrẹ tó bá ti kọlù wọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kọlù nínú àwọn tí wọ́n jẹ gàba lé ọrọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. A kó àyájọ́ òmìnira. Òmìnira kí ni? Kì í ṣe òmìnira lórílẹ̀-èdè lọ́wọ́ òyìnbó. Òmìnira kúrò lọ́wọ́ sọ́jà bọ́ sọ́wọ́ alágbádá. Òmìnira talágbádá tá a wá gbà yìí. Ibẹ̀ láti láǹfààní láti lè sọ̀rọ̀ yàtọ̀ sí bá a ṣe láǹfààní láti lè sọ̀rọ̀ láyé ológun. Bí gbogbo nǹkan wọn bá tiẹ̀ jọra wọn, tólógun lejú kokoko, tólóṣèlú náà lejú kokoko, tẹ́ pásìkò ìbò nìkan la máa ń rẹ́rìn wọn. Ṣùgbọ́n sáà láǹfààní àti sọ̀rọ̀ láyé olóṣèlú, rédíò ó sọ̀rọ̀, tẹlifíṣàn ó sọ̀rọ̀. Ẹ̀yìn tó ní ayélujára tó tún ṣẹ̀ṣẹ̀ dé yìí náà, social media, àwa náà tún sọ wípé ibi tí nǹkan kù sí nìyẹn, ara ni wá ẹ bá àbójútó sí. Mo rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tí kọ́kọ́ ń lọ́nu kó tó di pé nǹkan burúkú míì tó wá wọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan burúkú tó wọ̀ ní ká máa jí gbígbé lọ pa, ká jáwọn èèyàn kó ká máa fi wọ́n béèrè owó, ká kàn wó mọ́sálásí, ká ju bọ́ǹbù bẹ́ẹ̀, káwọn ẹlẹ́ni máa jọ́sìn ṣọ́ọ̀ṣì, ká sì pa gbogbo wọn, ká níta àfi ìṣètò Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni èṣù lọ́rán wọn ṣẹ́ kì í sọlọ́run. Gbogbo àwọn kìnìún ń lọ lókè ọya, wọ́n dẹ́rù bà wá, ká lọ léèwé, ká lọ kó àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ wọn, ká sì dà wọ́n lóko nínú ìjọba Awarawa. Léyìí tó jẹ́ pé ètò yé wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ìní lọ́wọ́ òṣèlú nú, bí ká láà fẹ́ fi bàjọba ẹnìkan jẹ́, bí ká láà fẹ́ distract ẹnìkan. Àwa ti ẹ̀ ń wò lẹ̀ Yorùbá pé gbogbo ìwà tí ọ̀bọ ọmọlúwàbí mu yẹn kò lè wọlé Yorùbá. Àtìgbà tá a gbúrò wọn nípínlẹ̀ Kwara, a tún gbúrò wọn nípínlẹ̀ Ondo, wọ́n jà fitafita, wọ́n tún wá pákan lẹ́kìtì kó tó di pé wọ́n wá dé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ogun tó bá jà tó dójú di ọba, ogun tó bá jà tó lọ́ba kúrò lórí ìtẹ́ tó bá ń sá kíjokíjo. Ogun ọ̀hún fẹ́ tùlú ni o, kò dẹ́rù bàdú rárá. Àwa bẹ Ọlọ́run àti òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí náà táwọn kan tún ń pè, abẹ Jésù Kristi olùgbàlà, ará ànábì sallallahu alaihi wasallam tá nígbàgbọ́ nú ẹ̀ fáwọn tá nígbàgbọ́ ń bẹ̀, afọlá rẹ̀ tọrọ lọ́wọ́ Ọlọ́run, afọlá Jésù náà tọrọ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo òrìṣà tó ń bẹ nílẹ̀ Yorùbá, gbogbo tí Yorùbá fi ń sakọta fi ń yan gàtá jẹ́ ìyànnà wa Ọlọ́run. Àwa ẹ̀jẹ̀ ènìyàn onítùmọ̀ lọ́dọ̀ tiwa ju pé kó wà nínú ara rẹ̀ lọ, kó kán sílẹ̀ kì í ṣe ta fẹ́. Ìtumọ̀ tí ẹ̀jẹ̀ ènìyàn ní ni kó wà nínú ara rẹ̀, kì í ṣe kékeré nìkan mú jáde nínú ara rẹ̀. Àwọn tí ẹ̀jẹ̀ ènìyàn nítumọ̀ sí táwọn máa ń mu ẹ̀jẹ̀ ènìyàn inú igbó ni wọ́n gbé, wọn kì í gbà rìn. Ẹ̀rù tó wá bà wá ni pé wọ́n ti wọ àárín èèyàn gan tí aburú ti pọ̀. Ọmọdé á kò ṣèlú bọ̀ bá a ṣe ń ṣàyájọ́ òṣèlú Awarawa yìí, olóṣèlú PDP, olóṣèlú APC,
olóṣèlú àbọ̀dù olóṣèlú APM olóṣèlú ADC àti gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù pátápátá ẹ má jẹ́ ká kó ṣèlú bọ ọ̀rọ̀ àwọn tí ń pààyàn yìí nítorí pé ẹ̀mí ò pé méjì ẹyọ kan náà ẹ má jẹ́ ká kí ẹ̀sìn bọ́ ẹ má jẹ́ á fi erémọdé bọ́ ẹ má jẹ́ á sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ ìsọ̀rọ̀ burúkú síra ẹni ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí aburú ńlá tó fẹ́ wọ àbárín wa ẹ jẹ́ kí gbogbo wa bàjẹ́ sí ẹ má jẹ́ ànàká àlébùsẹ̀ ẹni tó wà lórí àga àléfà wípé nítorí pé wà lórí àga àléfà làbúrò fi dé àtòkè àtìsàlẹ̀ àtàrí kódà àwọn aráàlú pátápátá ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ànàká àlébùsẹ̀ ẹni kankan nù wa ẹ jẹ́ ká jọ gbáríjọpọ̀ ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo ọ̀rọ̀ gbogbo wa ni ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá ẹ dákun àwa ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká kún fún àdúrà ká sì kún fún ìṣọ́ra ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lónìí ní ìjọba àbílẹ̀ Ìtẹ̀síwájú agbègbè kan tí wọ́n pè ní Kọ̀ọ̀mù wọ́n jí èèyàn kan gbé ní àwọn aráàlú yẹn àwọn ọdẹ wọ́n bá ṣe bí akin wọ́n ṣe dáadáa wọ́n bẹ́ síta wọ́n wọnú igbó lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé lọ òní ni mò ń sọ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ajínigbé yẹn lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn àwọn yẹn jẹ́ òríjínà Yorùbá òní àwọn ọdẹ tí wọ́n wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé bí wọ́n ṣe ń yìnbọn làwọn náà ń dábọn padà sẹ́yìn wàá mọ̀ pé ìbọn tiwọn ò dàbí ìbọn àwọn ajínigbé àṣẹyìnwá àṣẹyìnbọ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn ajínigbé wọ́n rí ẹni tí wọ́n gbé wọ́n rí wọn jágbà ṣùgbọ́n wọ́n ti rí kán tó débẹ̀ ọ̀tá ti fẹ́ tán lọ́wọ́ wọn wọ́n wá ní kẹ́nìkan padà wá nù wọn kó lọ́wọ́ síbi tí nẹ́tíwọ̀kì wà wọ́n wá pe ìlú pé ọ̀tá ti tán ọ̀tá táwọn kó lọ ti tán o kí wọ́n bá wọn wá àwọn ọmọ kan kí wọ́n gbé ọ̀kadà kan lọ bì kan ládùúgbò yẹn kan lọ bá wọn ra ọ̀tá wá àwọn sì fún jagun lọ wọ́n rí ọ̀tá lóòótọ́ wọ́n ra ọ̀tá ìgbà tí wọ́n rọ̀ta tán wọ́n bọ́ sórí ọ̀kadà wọ́n bọ̀ wọ́n àti ìdé ìlú padà ọwọ́ àwọn ọdẹ ti tẹ àwọn ó ti tẹ ẹni tí wọ́n jí gbé wọ́n mú wọn sá padà bọ̀ àwọn ajínigbé náà sì yìnbọn sí wọn wọ́n ti wá ní kíkan nu wọn kó máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tiẹ̀ kó tètè rí ọ̀tá gbà ṣùgbọ́n wọ́n sàmú ẹni yẹn wọ̀lú ìgbà tí wọ́n fi mú wọ̀lú àwọn ọlọ́pàá ti dá ọ̀kadà tó gbé àwọn tó lọ rọta dúró lójú tọ́ dẹ́ ránṣẹ́ ọ̀tá wọ́n ti dá wọn dúró ọlọ́pàá mú wọn níbo wọ́n ti rọta ẹ máa ọta kátríjì ọta tí wọ́n máa rọ sínú ọ̀bọ̀n ti báwò kóòkó la máa ń pè tó bá ti jáde lẹ́ẹ̀kan wọ́n ṣe fi mí sí èmi méjì ní mọ́ lẹ́nu méjì wọ́n fi méjì sí ọta ìgbọ́n kátríjì yẹn ọlọ́pàá mú wọn ọlọ́pàá kó wọn wọlé àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọdẹ tọ́nà wọn ṣẹ́ àsìkò yẹn làwọn èèyàn dúbí létí pé wọ́n ti mú ẹni tí wọ́n gbé wọ́n ti mú o wọ́n rí kọ́ọ̀lù wọn gbé náà fi dé tọlọ́pàá gbàtà àwọn ọdẹ náà àwọn táwọn náà ń ṣẹ́ kọ́ wọ́n wo kọ́ọ̀lù wọn ní káwọn níbi kọ́ọ̀lù wọn tó pọ̀ wọ́n pè wọ́n ọlọ́pàá ló gbé àwọn ọdẹ wá kóra àwọn ọdẹ ọlọ́pàá pé àtìlẹ́ ní mú ẹni tí wọ́n ti gbé ní àti lọ rescue ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tá a ránṣẹ́ lẹ mú ọta tá a lò fáwọn tá a fẹ́ ọta tán lọ wà wàlá ní wọ́n rọta wà àwọn ọmọ ọdẹ nì àwọn ọlọ́pàá fún wọn lẹ̀ wọ́n ti gbé wọn wá bàdàn báyìí láti kọ́ àrò iléeṣẹ́ ọlọ́pàá àbílọ̀ rẹ̀ ẹ bá a ṣèwádìí dáadáa tó bá jẹ́ pé irọ́ ni tó jẹ́ pé ṣẹ́wọ̀n pé láàrin wa náà agbódegbà wà fún àwọn tí ń jiyàn gbé tó bá ṣe pé agbódegbà ni wọ́n ẹ má fi wọ́n lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ẹ find out pé ọmọ ọdẹ ni wọ́n lóòótọ́ ẹ dákun ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kí a lè encourage àwọn local hunters àwọn ọdẹ wa yìí tí wọ́n ń jà fitafita ní tí mo bá wà ní ẹ̀yìn ti Nàìjíríà tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé kò sẹ́ni tó lè sùn mọ́jú máa ń lé ẹ̀ bí wọ́n ń jiyàn gbé anyhow ni nìkan bíi oṣù mẹ́fà oṣù mẹ́jọ sẹ́yìn last year wọ́n wá sọ pé àkólé tó yẹ kò sílẹ̀ Yorùbá púpọ̀ bẹ́ẹ̀ náà àwọn akókè ọ̀yà kankan ló wà ẹnu mi ò gbá mọ́ báyìí ẹnu mi ò gbá mọ́ fún díẹ̀ yìí ẹja fọwọ́sowọ́pọ̀ ẹni tó bá ní nǹkan lé ẹgbẹ́ jáde o àìjúbà fògùn ó kú o ẹni tó bá ní oògùn ayẹta tó dá lé ẹgbẹ́ jáde báwọn ọdẹ wa o ẹni tó bá láfẹ̀ẹ́ rí ẹgbẹ́ jáde o ẹni tó bá ní ẹgbẹ́ jáde o ẹ bá ní kánákò ẹgbẹ́ jáde o ẹ jẹ́ káwọn ará bímọ ìpínlẹ̀ Yorùbá ò ṣe é wọ̀ kò ṣe é tẹ̀ bàṣubàṣu báwọn ṣe ń tẹ gbogbo ibi táwọn ń tẹ̀ ẹ wò gbà kan tí àrà sán tọ́pa màálù nípínlẹ̀ Ondo àwọn tí ń da màálù kí o tún ní débẹ̀ yẹn mọ́ àwọn ọbẹ̀ yẹn lè dáko bó ṣe wọ́n sìn kí kálukú ẹgbẹ́ jáde sẹ́ni gbogbo tó wà lọ́yìn bá torí àkókò ìgbọ̀nlẹ̀ fi ní àná àwa gbọ́ ìtàn gbogbo ìgbọ́n ńláńlá tí wọ́n lò ní ìsìn kò tí ì sí gbòògùn kìrìjì wọ́n dà pé gbòògùn kìrìjì náà wọ́n láwọn ìbò kó bọ̀tẹ̀ wọlé tí ń dún kìrìjì náà lọ́ fa kìrìjì ìbọn tí wọ́n máa ń lò tẹ́lẹ̀ wọ́n ní wọ́n fi díẹ̀ sọlẹ̀ báyìí ọ̀tá ti wọnú ẹ̀ wọ́n mọ̀ yín wọ́n fi díẹ̀ sọlẹ̀ ọ̀tá wọnú ẹ̀ wọ́n mọ̀ yín débi ìkànnì ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá kó nǹkan ìjáde mo fẹ́ di gómìnà mo fẹ́ dààrẹ mo fẹ́ sọnẹrẹ́bù mo fẹ́ ṣe sẹ́nitọ̀ gbàtà láàfin àbáwá ni o gbàtà láàfin àbáwá ni o gbàtà láàfin àbáwá ni o bẹ́ẹ̀ ni ẹ lọ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ pé ṣé bí wọ́n ṣe ń ṣèjọba bọ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe balẹ̀ nígbà wa tí wọ́n ṣèjọba lọ́dún kìíní ọdún kejì kẹta kẹrin sáà àkọ́kọ́ sáà kejì tí wọ́n sọ ọdún kìíní sọ ọdún kejì ló fi dé tó dé ṣé bí ẹ̀mí wọ́n ṣe balẹ̀ nígbà náà lọ balẹ̀ nísìn wọn lè travel bó ṣe wù wọn lè lọ́rọ̀ ẹ̀mí kan rẹ́rìn wọn láyẹyẹ kan tí wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó pamọ́ ọ̀pọ̀lọpọ̀ ètò
tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú gan ní àwọn ọmọ táwọn ẹni bí wá kó yẹn ló ti máa disturb nínú ìṣèjọba. Kò sí nǹkan tó le tó kò sí nǹkan tó yẹ kéèyàn prioritize ju security lọ torí pé tí security bá ti ní issue gbogbo nǹkan tó kù pátá ló máa ní issue ta ló kò ń fẹ́ wá dá sẹ́lẹ̀ nísìn tí ó wàá túwó jọ lù tiẹ̀ o tí ó pè bí tí wọ́n ti fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti ń jìyàn gbé tí wọ́n ti ń pa àwọn yẹn ní ààbò táwọn èèyàn wo fídíò bí tí wọ́n ti ń dún èèyàn lára láìsẹ̀ ẹran léyà tí wọ́n lè tó ṣe fídíò rẹ̀ ṣé bẹ́ẹ̀ lọ́gbọ̀n ti fẹ́ jìyàn ló ń fẹ́ wá dá sẹ́lẹ̀ ibi tí wọ́n ti mú ọmọ kékeré tí wọ́n káàkó tí wọ́n di òkúta sí lẹ́yìn tí wọ́n sokùn mọ́ ọmọ kékeré tí ò lẹ́sẹ̀ lọ́hùn tí ò mọ kankan bẹ́sẹ̀ tí ò gbẹ́sẹ̀ lásẹ̀ ni tí ò sẹ́nu ẹ̀sẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ọ̀fẹ́ wá dá sẹ́lẹ̀ so irú state tí ò bá láǹfààní irú yẹn níbo ni where is development bẹ́ẹ̀ yẹn láti títọ́ fẹ́ garagada ìjọba ọkọ̀ ní ọgbà rẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ school tó fine ṣebí student náà lọ bẹ̀ àti teacher bẹ́ẹ̀ yẹn kọ́ hospital tó dáa tó kó oníṣẹ́ bẹ̀ ṣebí wíwá aláìsàn bá lọ bẹ̀ you don't get it so nǹkan tó wà tó lágbára jù orin security bẹ́ẹ̀ yọ̀bá ló jẹjẹ jẹ́ pé tọ́ kọ́bọ̀ lórí tó bá ti rí tó láǹfààní àti sùn lálẹ́ tí ò sí ṣòro tó sùn tó jí tí ò sí pa ayé wọn bọ̀ bí wọ́n bọ̀ lọ́hùn yóò mọ̀ ẹ̀rọ lo ayé ẹ̀ díẹ̀ nǹkan kéékèèké tí bá jẹ́ òmò bá nínú mu téèyàn bá wá lówó lọ́wọ́ tó ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ gan tí ò sí ìfọ̀kànbalẹ̀ kò ní ìfọ̀kànbalẹ̀ náwó yẹn gan kò ní gbádùn owó tó níyẹn eléyìí yàtọ̀ sí àwọn olè kéékèèké ń káwọn èèyàn mọ́lẹ̀ àwọn kan yọ̀ ẹ̀ lẹ́nu aláwọn tí wọ́n wà ruthless tó wà ruthless tó yẹ pé majority of them are not even from this country coming from another country to terrorize our own country be asking for unnecessary things tó yẹ pé ẹ̀ tó yẹ bá pé gan ò lè béèrè fún so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́nà kó ṣàánú wa láti àyájọ́ òṣèlú àwarawa kò sí tó ń jòṣèlú àwarawa náà mo ti analyse yẹn nǹkan tó jẹ́ ká máa celebrate ká máa jubilate náà ni pé a fẹ́ ìjọba táyà lè sọ̀rọ̀ tí wọ́n sì máa gbọ́ igbe wa tí wọ́n sì dá wa mọ̀ tí wọ́n sì mọ̀ pé àárín wa làwọn ti jáde ọ̀ràn yẹn ní káwọn get back sí wa a fẹ́ ìjọba tí kì í ṣe pé nígbà òṣèlú tá a bá ní ìdìbò nìkan ìlànà àmọ̀dọ̀ àwọn èèyàn a fẹ́ ìjọba tí ó ṣe genuine developmental project genuine developmental project tí ò ní jẹ́ politically motivated projects tí ò ní target project sígbà tí kò bá ń bọ̀ tí ò ní sí ọ̀nà lọ sí ọ̀nà lé àwọn political leaders tí ò ní sí ọ̀nà lọ sọ́dọ̀ political supporters tí yóò sí ọ̀nà lọ sáàrin ìlú ìjọba tí ó dijú pé lọ́yẹ̀gbẹ̀sẹ̀ kan lè tí ò sí tó kàn tí ó ṣe dáadáa we want a government that will enjoy the support of the masses pure support the masses will not be cajoled the masses will not be blindfolded to follow him or her. We want a pure government, pure democracy. A democracy in a situation whereby the electorate will have the right to vote for whosoever they believe in. Democracy ló pé wọ́n ṣe ń dìbò tán náà ní dividends of democracy wá. Democracy ló pé wọ́n ṣe ń béèrè nǹkan ní tí wọ́n fẹ́ yóò máa tó wọn lọ́wọ́ kì í ṣe tẹ́ tó wà níjọba fẹ́ by all means. Democracy tí ò ní force nǹkan lé wọn lórí tó yẹ pé wọ́n máa ṣàdúrà fún ni tí kì í ṣe pé irọ́ ni ó fi lo ayé. We want a democracy, a government that will be paying salary of civil servants as at when due. We want democracy tó yẹ pé àwọn senior citizens wa wọ́n máa ṣàdúrà fẹ́ tó wà níjọba wọ́n ṣe ṣàdúrà fún Ṣèyí Mákindé. We want a democracy tó yẹ pé àwọn civil servants wọ́n máa ṣàdúrà fún ìjọba tó ń ṣèjọba lọ́wọ́ tí ò ní sọ salary wọn tí ò ní sọ di privilege fún wọn tí ó máa fún wọn lásìkò tí ó máa ní feelings fún wọn just like Ṣèyí Mákindé. So we want somebody that will come naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn naturally bí Ṣèyí Mákindé ṣe wá yẹn tí ò ní wà under control of anybody tí ó sọ sí ìtìyẹn di business tí ó sọ di personal properties just like Ṣèyí Mákindé had that opportunity and it is well utilized. tó ẹgbẹ́ yẹn kan ló fi Ṣèyí Mákindé bẹ̀ gbogbo tó ṣe yẹn pé tí ó san salary as at 20 tí ó tọ́jú àwọn civil servant tí ó sọ̀nà tí ó ṣe gbogbo ẹ̀ ìwọ̀n tó lè ṣe kò lè ṣe tán tó ẹgbẹ́ yẹn kan ló fi bẹ̀ ó mà lè má dìrò opportunity yẹn bàbá Ládọjà fẹ́ ṣe tó jù bẹ́ẹ̀ lọ́nà ṣé rántí pé iṣu wà láàrin èmi bàbá rẹ èmi mọ tẹ̀lé ọ èmi mọ ẹ̀dẹ́bẹ̀ ọlọ́run jẹ́ kẹ́mi kábíyèsí wágùn. a kú wọn kú àràfẹ́ra kù ìkan nínú àwọn olóyè wọn tí wọ́n sílẹ̀ ìbúra lẹ́nu a kí wọn ẹ̀yin bàbá ọ̀dà kábíyèsí àwọn náà wájà ni àwọn ọba ó tún bá aṣọ síwájú dẹ̀. so a fẹ́ irú ìjọba bẹ́ẹ̀ yẹn a dẹ̀ fẹ́ ìjọba tí ò ní máa intimidate anybody tó bá ti fẹ́ contest pẹ̀lú wọn tí ò ní máa intimidate wọn tí ò ní máa kọ́wọ́ bọ àpò sọ́jà kò gbogbo wa mú dúkìá gbogbo wa láti máa fi yà jẹ wá. A fẹ́ ìjọba tó jẹ́ pé yóò wò pé òkè o ibi tí mo ṣe lè bóyá àwọn aráàlú wọ́n fẹ́ mú tó wù wọ́n ní o ẹ lọ mú tó wù yín. A fẹ́ ìjọba tí ó fún wa níwọ̀n àǹfààní tá a fi yan Ṣèyí Mákindé when bàbá Ajímọ̀bí nígbà tó parí ọdún mẹ́jọ wọn. A fẹ́ ìjọba tí ó jẹ́ kárí àǹfààní ẹ lò because wọ́n rí pé gbogbo machineries tó wà ní state pátápátá ni wọ́n deprive aráàlú gbà yẹn ó ṣeé ṣe kó má rọrùn fún wa àwọn aráàlú láti tẹ̀lé Ṣèyí Mákindé bá ṣe tẹ̀lé. A fẹ́ ìjọba tí ò ní mọ́ gbé àwọn supporters àwọn tí wọ́n bá ṣe tí wọ́n lẹ̀ kí ọlọ́pàá lọ gbé wọn
a fẹ́ ìjọba tí ò ní sọ pé ókè o bíbọ̀dù bí o ẹgbẹ́ òṣèlú mi nìkan ló gbọ́dọ̀ lò ó gbogbo ẹ tí ó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú mi ẹ mọ́ fún wọn lò a fẹ́ ìjọba tí ò ní gbé èèyàn kan dìde wípé ó yá ẹgbẹ́ òṣèlú yẹn tọ́mọ ẹ bá gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn tẹ̀lé ẹ lọ disrupt ẹgbẹ́ òṣèlú yẹn lọ bẹ ẹgbẹ́ òṣèlú yẹn jẹ́ ó yá àwọn lídà bẹ̀ ẹgbowó báyìí láti fi fìyà jọmọ yẹn a fẹ́ ìjọba tí ò ní ṣe bẹ́ẹ̀ yẹn bí Ṣèyí Mákindé ṣe ṣe dáadáa yẹn a fẹ́ ìjọba tí we want àwọn tí wọ́n máa dùn a fẹ́ ìjọba tí yóò jẹ́ kí inú civil servant dùn inú ọlọ́jà dùn inú àgbẹ̀ dùn nígbà tó bá wọlé pé fine tiwa lè lé ìyá wa láyàn tí wọ́n ní àdàbí lórí irú ìjọba bẹ́ẹ̀ aráàlú yóò sọ èèyàn kan ní ọ̀sọ̀ kó òun da tó bẹ́ẹ̀ aráàlú yóò sọ so ẹ̀yin aráàlú ìjọba Awarawa ẹ kọ́kọ́ gbàgbé kò sí tó dáa tó kẹ́ẹ̀dẹ̀dú èmi lẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo yòókù tí wọ́n bá ṣe ọwọ́ pé wọ́n fààyè gba this new electoral law electoral act tí a máa lò ní 2027 òun ló lè fọ́mọ aláìlẹ́ nìkan láǹfààní àti máa sọ̀rọ̀ òun ló lè jẹ́ fọ́mọ aláìlẹ́ nìkan náà lè sọ̀rọ̀ ó gbóṣùbà fẹ́ tó wà níbẹ̀ tó ń lọ yes a fẹ́ ìjọba tí ò ní jẹ́ kọ́yọ̀ state dàbí Rivers State a fẹ́ ìjọba tí ò ní provide the governor bíi Fubara ó lé ní tó dáa láti ṣe but under you know now you get it now you can never know the true colour of Fubara because Fubara is not free it's not free so a fẹ́ ìjọba tí yóò jẹ́ tara mi gangan tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń lọ tí a bá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ ẹ jẹ́ ká fojú sóde fún ìjọba tó ń lọ torí èmi mo lè ká pé nínú ìjọba tó ń lọ tó ń kẹ́rù wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ọgbọ́n òdìgí afọkùn wọ́n ṣe dáadáa níwọ̀n dáadáa tí Ọlọ́run fún wọ́n ṣe dáadáa èyí ò lè ṣe tán àwa yìí náà àmọ́ pátáwà náà kó ń bẹ̀ ṣùgbọ́n èyí ò lè ṣe tán ṣùgbọ́n bí èèyàn méjì tó bá lọ sí secretariat látàgídí bó ti mọ̀ wá ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ìwó Road ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ìjàpẹ́ ẹnìkan lè bọ́nu mọ́tò kó mórí lọ́nà Ọ̀jọ́ secretariat náà jọ ń lọ kò pẹ́ dandan ká gbọ́nà kan náà kásà sì já secretariat ká dẹ̀ ṣe dáadáa so irú ìjọba rere tá fẹ́ yẹn olúwa ṣokùnfà Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ máa rọ gbogbo ẹ̀yin ìyẹn wa tẹ́ bá ń lo Android phone tí ẹ bá dẹ̀ use smartphone dáadáa ó dà yín tẹ̀ sí Nàìjíríà máa rọ̀ yín kẹ́ ẹ bá wa àwọn ìyá wa tí wọ́n lè ṣe fúnra wọn ẹ jọ ẹ bá mi bá wọn ṣe ẹ̀yin Ọ̀yọ́ ń pè ọ́ tẹ́ ti wá ń ta ẹ̀yin Oriyomi Hamzat ẹ̀yin tẹ́ farahàn gẹ́gẹ́ bí èèyàn Oriyomi àtẹ̀yin tẹ́ farahàn tẹ́ ẹ̀ ṣe tèmi lẹ́yìn àtẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ Oriyomi ẹ̀ẹ́dẹ̀ kórìíra ẹ̀ ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ ká padà sẹ́yìn kíbi tí Ṣèyí Mákindé bá dé ẹ fẹ́ ká tẹ̀síwájú ni ẹ fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ personal negotiation ẹ fẹ́ kó jẹ́ pé àwa kan rèé níta bá ti sọ ni ẹ fẹ́ kó jẹ́ pé a kàn jẹ́ àwọn kílíkì kan pé téèyàn bá ti lówó lọ́wọ́ nìkan ló lè débẹ̀ ẹ fẹ́ kó jẹ́ pé ìtẹ́ ìfẹ́ ẹ̀yin aráàlú fẹ́ ni yóò máa ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ àwọn ìyá mi aláta elépo bàbá mi ẹlẹ́ran àti eléwédú àti gbogbo àwọn alájọgbá tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ tí wọ́n fẹ́ ní ID card Ọ̀yọ́ ń pè ọ́ ID card ìbò tí wọ́n fẹ́ ní lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ bá mi ṣe registration fún wọn ẹlòmíì ò lè ṣe fúnra ẹ̀ ó dẹ̀ ń dùn kó n fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe registration fún wọn ẹ download Ọ̀yọ́ ń pè ọ́ app lórí Play Store ẹ download Ọ̀yọ́ ń pè ọ́ app lórí Apple Store kẹ bá mi follow òkìní ẹ kẹ bá download kẹ lè bá mi gba ID card wọn tó bá tó time láti gba ID card yóò béèrè owó minimum of 1,000 naira ni pẹ̀lú charges 20 naira minimum of 1,000 naira ni pẹ̀lú charges 20 naira sẹ́rí bóyá I don't know and I don't want to go there nǹkan táwọn ṣe nìyẹn Oriyomi ò lówó lọ́wọ́ mi lówó lọ́wọ́ mi kan Ọlọ́run kan dá mi lólòsì ṣùgbọ́n mo ní owó ju àwọn tí wọ́n láwọn lówó lọ́wọ́ lọ nítorí pé táwọn náà bá kó tiwa bì kan báwọn ṣe kó bì kan ó ṣeé ṣe kó pọ̀ bíi tiwọn náà bí ọ̀bá tiẹ̀ tó kó súnmọ́ díẹ̀ ṣùgbọ́n ibi táwa náà gbèsè àgbèsílù àgbèfẹ́ àgbè sacrifice àgbèjọ́mọnìyàn àgbè òdodo ẹ̀ náà la fẹ́ gbèsè gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá kó lè tẹ̀síwájú tẹ́ fi ní Oriyomi máa bọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ tí mo fi dá yín lóhùn mo dá yín lóhùn pẹ̀lú ẹ̀mí kan láti sin ìpínlẹ̀ mi ẹ̀yin wá ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pè ọ́ kẹ́ download ẹ̀ kẹ́ gba ID card kì í ṣe pé 1,000 naira ní owó yẹn no tẹ́ bá gba sọ pé minimum alẹ́ tí ó pè ókè áàpù yẹn avenue yẹn la fẹ́ fi ṣe contribution èèyàn kan ní owó tí ó fi dìbò ní ẹni wá rò pé òun bó wa owó tá a fi dìbò náà ni ó dà owó tí mo fi gba nomination form ẹ̀yin náà ló yẹ kẹ́ ẹ dájọ́ àbí ẹ fẹ́ ni tí ó dépò tí ọmọ tẹ́ pé gbogbo owó tó náà ni ó kọ̀ọ̀kan máa ṣàjọ
tó yẹ pé àwọn èèyàn tẹ́ ẹ̀ mọ̀ ní tó gbówó fún àwọn ní ọmọ fìpínlẹ̀ Ọ̀yọ́ sí ni àsìkò láti ṣèjọba mẹ̀kúnnù láti ṣe bẹ́ẹ̀ ok ẹ jẹ́ ká àzùn pé àwa mẹ̀kúnnù bá ṣe pọ̀ tó ìná àwa kọ́ máa tàdé ṣe dáadáa àwa èèyàn bíi 3 million kó rẹ́gísítà nídìí àti lọ korí bọ ibi tí ọ̀yà korí bọ̀ nídìí àti máa ṣe promises oríṣiríṣi tó lè bàtọ́ bá jẹ́ tá a bá débẹ̀ pé tí bá ti débẹ̀ òní ló gbé bí fún o bá àwọn mọ̀ ṣe bá àwọn mọ̀ ṣe nítorí pé ó ti sọ ìjọba di business tiẹ̀ right of àwọn èèyàn tó dáa tí wọ́n fẹ́ kí ìpínlẹ̀ dáa tí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n a lè right of àwọn tá a ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni bí tó fẹ́ bà nǹkan jẹ́ ṣùgbọ́n àwọn tí èsì ẹni bí táwọn náà ṣe bẹ́ẹ̀ láti gbówó wá tán fẹ́ ṣe bẹ́ẹ̀ they are welcome so Ọ̀yọ́ ń pè ọ́ yìí àdàbí ni mo pè é Ọ̀yọ́ ń pè ọ́ is àdàbí látẹnu mẹ̀kúnnù sẹ́ni tó ń ṣèjọba pé àdàbí tí ń bá nípa nù ìjọba lókù tó fi wọlé ni àdàbí tó wá nípa dẹ́n tó ṣe fún wa ló mú sẹ́yìn lókù ó kéré òkèrè mi náà ní 1000 bẹ́ẹ̀ níjọ́ náà tó ní wọ́n máa wókun rà ṣùgbọ́n tẹ́wàá padà bí sọ ni pé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ pé mi náà contribute sínú ìjọba yìí ẹni tí ó bá fẹ́ sí dáadáa kan ò ní ọwọ́bọ̀rún ta ọwọ́bọ̀ rẹ̀ á ṣe débi pé ẹ tún máa ṣàdúrà fún wa so half yẹ òbí sí 1000 minimum lápẹ́ ẹ lè fi 5000 sí ẹ lè fi 10000 sí ẹ lè fi 20000 sí ẹ lè fi 100000 sí ẹ lè fi 1 million sí ẹ lè fi 100 million sí ẹ lè fi 500 million sí kò sí iye tẹ́ ẹ lè fi sí ṣé wàá lẹ́yìn tẹ́ ẹ bá wà ní Nàìjíríà ẹ̀yin lè lo nọ́mbà yín nìkan ẹ̀yin tẹ́ ẹ bá wà outside Nàìjíríà email yín nìkan ẹ lò ẹ̀yin tẹ́ ẹ bá wà outside Nàìjíríà email address yín nìkan ẹ lò òun ló fi máa easy láti download app Ọ̀yọ́ ń pè ọ́ kẹ́lẹ̀ ní àjìkàdé ẹjọ́ ṣe bẹ́ẹ̀ àwa wá láti wá kó nítorí pé a wá pẹ̀lú àṣẹ Ọlọ́run á dìbò á wọlé á dẹ̀ ṣe dáadáa á dìbò á wọlé á ṣèjọba á dẹ̀ ṣe dáadáa lágbára Ọlọ́run we are not desperate but we are determined we are not desperate to serve you. You called us to come and serve. Ó lè má jẹ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ bọ́ àwọn èèyàn kan náà ló kó wa ẹ̀rẹ̀ wáyé imagine kálá sí bẹ́ẹ̀ báyìí we can continue in the same cycle and we expect new thing ibo ló ti fẹ́ wá ẹ jẹ́ káà náà imagine ibo ló ti fẹ́ wá Ọ̀yọ́ ń pè ọ̀hà ẹ download ẹ fi iye tó bá wù yín sí minimum of 1000 ẹ fi iye tó bá wù yín sí iye tẹ́ bá fẹ́ fi sí yẹn yóò sọ fún iye charges ẹ wá sí charges ẹ dẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ anybody tó bá contribute tàbí support project yìí irú ẹni yẹn ó má rò bó ṣèlú lásán lòun contribute the generations to come will never forget you because ìyàtọ̀ tó lágbára ló máa ṣẹlẹ̀ ló ṣẹnu àdánù á fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ọba tó lè ṣe gbogbo tó lágbára lórí gbogbo ọ̀kan we are not desperate but we are determined. We are not desperate but we are determined. Tá a bá láǹfààní láti rí billboard ńlá bóyá àláǹfààní láti rí sí gbàgede ibi táwọn èèyàn ti rí nítorí pé ẹgbẹ́ wa kọ́ ló ṣèjọba lọ́wọ́ àláǹfààní láti ra ọkọ̀ tó pọ̀ jẹun ká máa kọ orúkọ sí ṣùgbọ́n àláǹfààní láti rí àrídájú pé orúkọ wa ti wà ní kíkọ sí orí ẹ̀mí òṣìṣẹ́ tó lè parẹ́ ẹ ṣe kù á kú àyájọ́ ọjọ́ òṣèlú Àwarawa nírú àkókò ìlọ́dún tí ń bọ̀ ẹni ó ti pẹ̀kẹ́ wa Ọlọ́run sì ti ṣe ta fún wa